Otasansan rédíò and TV. A tún kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wá káàkiri àgbáláyé lórí ìkànnì wa ìkànnì yín Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́pin wa lágbára àdẹ́dá láṣẹ Èdùmàrè. Gẹ́gẹ́ bí ìṣe wa, ẹ ti mọ̀ wípé lórí ìkànnì yìí mo ní a kì í ṣègbè, a kì í fi ìkànnì wa ṣègbè lẹ́yìn ẹnì kankan, yálà ìlú, ọba, ìjòyè, olóṣèlú, ẹlẹ́sìn kan tàbí pé ká sá pé torí lágbájá ni o, torí tàmẹ̀dù ni o, torí kankan ni o, rárá. Bí nǹkan bá ṣe rí la ṣe máa ń sọ lórí ìkànnì yìí. A dẹ̀ tún máa ń fi èrò àti ìwòye ẹ̀yin tẹ́ ń wò wá, ẹ̀yin tẹ́ ń gbọ́ wá, a tún máa ń gbé jáde lórí ìkànnì yìí láti jẹ́ pé kóńkálukú lè máa fi ìwòye àti èrò tí hàn lórí ọ̀rọ̀ tàbí ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ láwùjọ. Lórí ètò tí mo ṣe lánàá, tí mo mú wá fún yín, tí mo ní ó jáde nínú ìwé ìròyìn Punch newspaper, wípé wọ́n ń béèrè wípé ta gan ló yẹ kó Sinmi Agbaja, ta ló yẹ kó ti idà rẹ̀ bàkọ̀ nínú àwọn ọba méjèèjì tí wọ́n jọ ń fa kàngbọ̀n yìí, láàrin bàbá wa ọba Adéyẹyè Ẹnìtàn, Babátúndé Ògúnwùsì Ọ̀jájá kejì Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ àrólé Oòduà, àti bàbá wa kábíyèsí ikú bàbá yèyé ọba Abímbọ́lá Akeem Ọ̀wádé Ẹlẹ́wẹ̀ẹ́tù Aláàfin tìlú Ọ̀yọ́, wípé ta ló yẹ kó Sinmi Agbaja nínú àwọn méjèèjì. Mo mú wá fún yín, mo kà á fún yín gẹ́gẹ́ bó ṣe jáde nínú ìwé ìròyìn. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n lẹ́yìn tí fídíò yẹn jáde, tí ètò yẹn lọ lórí ìkànnì wa, ó ní oríṣiríṣi ìpè bẹ̀rẹ̀ sí wọlé, bẹ́ẹ̀ làwọn míì ń text message yàtọ̀ sí comment abẹ́ ìsàlẹ̀ program yẹn. Àwọn míì tún text message sí wa privately láti fi ìwòye àti èrò tiwọn hàn. Ṣùgbọ́n mọ́ dàbí ìgbà pé bóyá àárí tí wọ́n rò tàbí àkọ́bí ara sí wọn tàbí àpàtàkì wọn. Ìdí rèé ló jẹ́ kí n fẹ́ mú messages tí àwọn èèyàn fi ń ṣọwọ́ sí wa, ló jẹ́ kí n fẹ́ mú wá fún yín. Àwọn tí wọn ò fẹ́ ká dárúkọ wọn, wọn á kọ orúkọ wọn sí i. Ẹni eléyìí ní it is as if you are asking who should sit his word between President Tinubu and Sultan of Sokoto or Khan President. Ooni is the king of traditional worshippers, while Alaafin is the imperial majesty. Okay? Ẹnìkan ló fi yẹn ránṣẹ́. Ẹlòmíì ní somebody said that man is Alaafin of Oyo, not Alaafin of Yoruba land. Okay? Mr. Sodiq Olúrẹ̀mí, àwọn ní they are supposed not to be issue on chieftaincy titles with understanding. Many available titles are at the palace corners. Instead of Alaafin challenges, he could have award chieftaincy title like Oluomo of Yoruba land, which is totally different and won't bring controversy or confrontation. Mr. Sodiq ni wọ́n sọ yẹn. Adémọ́lá Abu, àwọn ní they both have to consult the Ifa oracle together. If the oracle say Sanusi, a non-Yoruba surname can or cannot have this powerful title, best to him it will be so. Èrò tẹnìkan nìyẹn. Ẹnìkan ní it is the bloggers on the social media overblowing the issue. Have you heard anything from the two monarchs? Ìbéèrè ńlá ni o. Ọmọwùmí Margaret, àwọn ní both parties should sit their sword because Southwest cannot afford to be turned to battleground because it's only God Almighty that is supreme and immortal. Mrs. Ọmọwùmí nìyẹn. Clement
Ogbaji àwọn ní I see the Punch newspaper taking side on this issue right from the escalation of this field. You should be neutral as print media. You respectively refer to one as Imperial Majesty and the other simply as Majesty. You are compounding the friction the more. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Clement nìyẹn. Ẹ jẹ́ ká wo ohun tí Emmanuel Olúwaṣẹ́gun sọ. Àwọn ní Punch abeg please rest. When is Tinubu going to refund all the money he borrowed? Ìtọ́ka àwọn ti nìyẹn. Mr. Ọmọsọlá àwọn ní because they are young and youthful. If they are adults, it will not happen. Nigeria problem was caused by youthful exuberance. Check people who stage the first coup caused civil war. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọmọsọlá nìyẹn. Ẹ jẹ́ ká wo tí Mr. Ìmọ́lẹ̀ sọ. Alaafin is doing the right thing. In all Nigeria organization, everybody have the laws book that guide them to do something and undo. Why Ooni is going against the books? All the people that are making noise online don't know anything. When we are running monarch system of government in Nigeria, we are using the book and everybody don't want is inside of the book. When we are running military government, the books still dey up till today. Everybody that belongs to all these organizations are still using the books. Why Ooni is going against the monarch home? Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Mr. Ìmọ́lẹ̀ nìyẹn. Yẹ ká ohun tí Mr. Wahab sọ. Àwọn ní for the sake of Oòduà and the entire Yoruba land, please let there be strong peace in Yoruba land before the enemies penetrate to our land. Because before we know, omi ti tẹ̀yìn wọ ìgbín lẹ́nu o. Kí irú rẹ̀ má bàa wáyé kó bá ṣẹlẹ̀, ẹ jẹ́ kí a fi ìṣọ̀kan àti ìrẹ́pọ̀ wà láàrin ara wa. Oòduà á gbè wá o. Àmín. Gẹ́gẹ́ Mr. Wahab Kẹ́hìndé ṣe sọ tiwọn nìyẹn. Ẹni ilé ọkọ̀ orúkọ sí tiwọn. Wọ́n ní now I see that you are also part of those letting gullible people think they have something sensible to say. When you wanted to mention Alaafin name, you said Imperial Majesty and Ooni is Imperial plus His Majesty. That would alone can ignite another thing because it look like you are telling us that the Alaafin senior Ooni and that is no. Okay? The king, àwọn ní this is what we want in Yoruba land. All the kings should cooperate, embrace love, and allow peace to reign. God bless you. Remember our land. Everyone is continuing here. Anthony Adeleye, àwọn ní Onirisa is not involved with anybody. Only Alaafin Owade that is fighting himself. Gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ tí wọ́n nìyẹn. Alabama àwọn ní let Alaafin bow down to his father or continue to be relevant in Ọ̀yọ́ Àtìbà. Okay? Olúfẹ́mi Ògúnrẹ̀mí àwọn ní field amongst Yoruba traditional leaders all over Yoruba nation is what the enemy of this extraction are anxiously waiting for. In order to pave way for easy penetration, it is not between Ooni and Alaafin only. Boundary disputes is another factor. From town to villages, it will be better to find lasting solutions to it. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹlòmíín náà nìyẹn Mr. Olúfẹ́mi Ògúnrẹ̀mí. Mr. Àkànbí Ọládùn àwọn ní Alaafin is immature for the throne. Onirisa is the father of all Obas. Eléyìí tí a lè mú wá òun náà ni ẹ ti gbọ́ tá a mú wá yẹn. Tẹ́
tẹ́yìn náà bá ní ìwòye tàbí èrò tí ẹ fẹ́ fi síta, tẹ́ fẹ́ kára aráalé gbọ́, tẹ́ fẹ́ kára aráalé mọ̀, ẹ fi ṣọwọ́ sí wa láì comment nísàlẹ̀ fídíò yìí tàbí kẹ́ ẹ fi ṣe àtẹ̀jíṣẹ́ sí wa messages pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ ń wò yẹn. Ó dẹ̀ ṣe WhatsApp náà ni you are welcome. A rí a sì kà á. Kó jẹ́ pé ẹ dẹ̀ fẹ́ pè wá direct náà ni àyè wà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè wá òun náà ni ẹ ti ń wò lójú móhùnmáwòrán yín yẹn. Kí àwa tó lọ, ẹ jẹ́ kí n dé iléeṣẹ́ tí wọ́n ń ṣe onígbọ̀wọ́ àti àtìlẹ́yìn fún wa lórí ìkànnì yìí tí a fi ń lọ tá a fi ń bọ̀ lóòrèkóòrè tí a fi ń wá lójoojúmọ́ láti wá máa fún yín ní bó ṣe ń lọ àti bó ṣe ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, nílẹ̀ Áfíríkà àti káàkiri àgbáláyé. Ẹ jẹ́ ká dọ́dọ̀ wọn ká gbọ́n tí wọ́n ní fún wa, ìyẹn iléeṣẹ́ S2 Ultimate Herbal International. Ó ṣe ṣiṣẹ́, ó ṣe sí gbogbo ilé tó bá mi fà yìí, ó ṣe bẹ̀rẹ̀ wọ́n ọjà tí bọ́ọ̀sì ọjà tí bọ́ọ̀sì ọjà tí bọ́ọ̀sì kò sí wàhálà. Láyé láyé rẹ̀ tó bá tún olóyè mi, tó bá olóyè mi ní tá a bá dé, ṣé ojú rẹ̀ fọ́? Ó rí náà bí? Ó rí náà kọjá tí bọ́ọ̀sì mọ́ mi lára. Yàrá bọ́ọ̀sì ìwọ lọmọ tó lò. Ìyá àjìká ó ti tó. Bàbá olóyè, bàbá olóyè, bàbá àgbàlagbà sì là ń pè yín. Ṣé àgbàlá mi nìyí? Dákun, ṣé fúláàtì rere bí? Sọ́dẹ̀ bí? Ìyá àjìká, bàbá olóyè, èmi ní ṣe yìí. Tọ́jà ti bọ́ọ̀sì. Bàbá olóyè, ilẹ̀ ní stéèjì tá ilé tó yà sẹ́rú ẹ̀ lé mọ́. Bàbá Arájẹ, àmọ́ ń fò bẹ́ẹ̀ ṣe bọ̀. Ṣé bí ibi tẹ́mi dé kò yẹ kí n ṣerú ẹ̀ máa bì? Ẹ ti jẹ́ ọ lọ, kò sí ti fẹ́ fi wọ́n ṣe. Sórí wọ̀, ọ wọlé bọ́ọ̀ṣe, wọ́n bá gbogbo ìlú àti tani. Gbogbo yóò ti ẹlẹ́sùn ni ọ́. Ẹlẹ́sùn ni wọ́n mọ̀kùn, ẹlẹ́sùn ni ọ́. Tọ́jà ti bọ́ọ̀sì. Tọ́rọ̀ ọjà tó ti bọ́ọ̀sì. Bá gbà fún láti rẹ lọ tí n bá lọ ká ìyàwó rẹ mọ́ mi. Ìbà gẹ́gẹ́. Ìwọ ló ní ọmọ ẹ lọ àbí? Ìwọ ọmọkùnrin olórí burúkú yìí. Ọmọ ìgbọ́dọ̀ sì ni ọ́. Tọ́jà ti bọ́ọ̀sì mọ́ mi lára. Tọ́rọ̀ ọjà ti wọ́n náà. Owó ni owó ẹnu ọkọ. Ọlọ́mọdé bọ́ọ̀sì apá. Àmọ̀pẹ̀ báyìí. Pé ọjọ́ orí yìí tún ẹ tún ṣerú pé ẹ rí bó gbogbo ẹ̀ bó ṣe rántí. Wàhálà àwọn tá a jẹ́ ọ̀dọ́ kan kò rántí tó báyìí. Wàhálà tiẹ̀ nù. Èmi kọ́ ọmọ kọ́ bọ̀. Ẹ mọ̀ jẹ́ Pariwo, já pariwo, já pariwo. Ó ti kọ́ bá bí Àmọ̀pẹ̀ bọ́. Bàbá olóyè, bàbá olóyè. Mo nílò ìrànlọ́wọ́ lọ́wọ́ yín ni. Àní mo nílò ìrànlọ́wọ́ yín ni. Ẹ dákun ẹ lò kílẹ̀ lò tí gbogbo kílẹ̀ fi. Ojú rẹ fọ́. O wo lẹ kó wọ ẹnu ọkọ. O rẹ́stù. S2 Ultimate Bitters. O rí. Ọkọ fagurunu. Bọ́kùnrin bá ń ṣe gẹ̀rẹ́gẹ̀rẹ́ lórí obìnrin. Wọ́n bá gbélé ìrora. O rí ni. O rí mo ṣe dúró. Àmọ̀pẹ̀ bá bí. Yóò bọ̀ bí ẹ ṣàlàyé délẹ̀ fúnlẹ̀. Ṣé bí o náà lẹ lò? O ń bò lò. Lálọ́ pé o ń bò lò. Ikú fẹ́ ní sùúrù. Ikú fẹ́ pọ̀. O fẹ́ mú. O fẹ́ pa. Ìwọ ọmọkùnrin. O lé ẹran lọ. Kò sí wàhálà. Mú ọmọ kùtì ọkọ. Ẹ pa mí. Ẹ má bínú. Ṣé ṣe yìí lẹ fi gbàgbé nǹkan síbẹ̀? Gbàgbé kí ni? Ọ tún gbé sálọ. Àwa náà ṣẹlẹ̀ nù lé. Pé bá gbogbo nǹkan jẹ́. Àmọ̀pẹ̀ bá bí o. Àmọ̀pẹ̀ wàhálà.